bí Èdùwàgbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tán o ẹ wá wo pín Ẹlẹ́dùà o abẹ́ òrà ayé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kò bá bí Èdùwàgbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà. ẹ wò bí ilé ayé ti rí ẹ wò ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀ ẹ gbà ẹ wò sábà bí ẹ̀dá ti rí ènìyàn wojú ẹ̀dá lóde ẹni pàtẹ ọjà òta o ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná orí òyì akúnlẹ̀yàn dànù ọ̀kadàrà ọ̀gá kó kọrùn ẹ wò bí ilé ayé ti rí ẹ wò ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀ ẹ gbà ẹ wò sábà bí ẹ̀dá ti rí ènìyàn wojú ẹ̀dá lóde ẹni pàtẹ ọjà òta o ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná orí òyì akúnlẹ̀. mọtíkà bẹ́ẹ̀ wọ́n mẹ́mú bí wọ́n ti mẹ́mú bẹ́ẹ̀ wọ́n mọtíkà bí wọ́n ti mọtíkà bẹ́ẹ̀ wọ́n mẹ́mú ìtọ́ wọn yàtọ̀ sí tọ̀ọ̀gùn. Till they declare an adult missing not until after 2 hours. I just want everyone to calm down. I promise to do all I could. Because my friends anyway, my partner, give me a time unofficial moves. But promise I will do all I could to make sure that Aremo me. I understand how you feel. Wọ́n lè kọ́ tó yẹ kó lórí ṣe é sùn tí mo ṣe. Tí ò yẹ rárá tí mi ò dẹ̀ rẹ́dí àti sọ fún ẹ. Kí ló wá ń tà láti sọ fún mi? Jọ̀ọ́ kí ló sọ fún mi náà? Understand you. Adewumi, we can't declare an adult missing not until after 24 hours. Echo, just calm down please. I promise that I will do all I could. Mo ti gbọ́. I have to be on my way. No problem. Bọ̀dá Diméjì, ẹjọ́ ẹ̀jẹ̀ bá olórí jáde. Àyà mi já. I'm scared. I don't want to die. Okay. What's your name? Yeah. Ẹjọ́ nínú owó ara. Gbogbo ibi tí ó wà lára ẹ̀jẹ̀ ayọ̀tọ̀. ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tán o ẹ wá wo pín Ẹlẹ́dùà o abẹ́ òrà ayé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kò bá bí Èdùwàgbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tán o ẹ wá wo pín Ẹlẹ́dùà o abẹ́ òrà ayé ẹ̀dá níta. Do not say I told you. There's no problem. No worry. From assurance. There's no problem.
ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ìyálóde ló wà nílé. ìyálóde kan náà. ẹ jọ̀ọ́ ẹ má bínú kí ló fún yín ní assurance pé ìyálóde ló wà ń jọ rẹ̀. ní tí ò yẹ mo fẹ́ kó yẹ ẹ lẹ́yìn. sórí ìyálóde pẹ̀lú olórí wọ́n jọ ṣe kékeré ni wọ́n jọ dàgbà ni. kábíyèsí ìyálóde ló kọ́kọ́ ń fẹ́ tó sì máa wọ àwọ̀ ọkùnrin nígbà tí ọ̀tàjú kan ló bá rí olórí ojú rẹ̀ tó ṣe ń sàmẹ́nu gbẹ̀yìngbẹ̀yìn olórí lọ sáfẹ́gbẹ́yìn dúró ná séyàn tó bí yàn nú ṣe lé ní ìkejì nígbà tó yí olórí ó bímọ òun bọ́kùnrin ìyálóde níbi tó náà wà tó lọ́kọ sí gbogbo obìnrin nígbà tó lóun ó sì l'Aremo wà lọ́ba wa ń fẹ́ ọmọ olórí tóbi nígbà tó lóun ọba ṣèṣe tí ó gbogbo rẹ̀ yọ bí Aremo wà bó ṣe gbéra tó lọ́ọ́ lu èbó náà kí ló tọ́ lọ́ọ́ lu èbó ńgbà tí ó padà dé lọ́ba bóyáwó wá láti ìlú òyìnbó ọba tó gbé délé ìbínú yìí òun ló wá wà ní olórí ló tó ń ṣe gbogbo tó ń ṣe ọ̀dà bó bá jẹ́ wọ̀nyí tó ní bínú jù bẹ́ẹ̀ lọ ọjọ́ kàtíkọ̀jọ́gà tó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ pa lójú ọ̀tún pa lójú òsì bójú wọn bá fọ́ yóò dé rábaraba fọ̀rọ̀ rẹ̀ wo fàbọ̀rẹ̀ gún rẹ̀ kó rí bí ṣe é rí. ibi tí mo sọ yìí pé ìyálóde ló wà ní ọ̀rẹ́ mi. ẹ ṣé gan olóyè ẹ ṣé I quite appreciate this information. ẹ jọ̀ọ́ màá ní láti máa lọ́sìn understand so màá rí tí ó bá necessary. wá ni wọ́n bá ní ká lọ sọ fún mi kọ́. ẹ má wọrí àwòrán ẹ. ẹ wá wọ pín yẹn lè wọrí o wọrí o. ìrònú ẹ̀dá kò bá bí ẹ̀dùn wá gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹ̀dá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà ènìyàn wáyé ẹ̀dá ti rí. èrò ẹ̀dá gbọ̀nà tọ̀ ó ẹ wá wo pín yẹn lè dùn wá o. ẹ jọ̀ọ́ fèyí ṣọlá àbẹ̀rẹ̀. èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ àdáyé ní fèyí ṣara. Okay, my own name is Detective Dimeji and this is my partner Detective Lola. jọ ọ̀rẹ́ mi má padà wá rí ẹ jẹ́ kí mi tètè máa lọ ṣùgbọ́n. no sister ẹ lè náà sí. má padà wá rí mi bó ṣe bá jọ ń jáde ni ó lè fara balẹ̀. ẹ jọ̀ọ́ ṣé ìyálóde ṣàbáwọlé. wọn sì náà ti jáde kí ló ṣẹlẹ̀ kí ló dé. kò sí any problem. okay in that case a máa nídìí ní ọ́fíìsì wa. ẹ máa nídìí mi lọ́fíìsì mi. alright ẹ máa ní láti tẹ̀lé wa dé station wa kò fẹ́ take one or two questions tó dẹ̀ yàn látọ̀. mọ̀rẹ́ mi mo jẹ́ kí mi tètè máa lọ mọ̀ pé mo sọ fún ẹ pé mo fẹ́ sáré débi kan náà ká tó lọ bí tá à ń lọ yẹn so tí n bá ti dé má padà wá rí ẹ. no sister I said it the other time don't involve ẹ̀yin náà bó síbẹ̀ yẹn. bo èmi kò wá kí n lé ní òun ló àwọn lọ́wọ́ àbí báyìí èmi kò wá kí n mọ fẹ́ máa gbọ́n tèmi ni. Yétúndé kí ló ṣe é tó ń ṣe báyìí náà má disgrace me now má for hand me má yẹ kí kíní kan tí o tó nǹkan máa sọ̀rọ̀ sí ẹ náà fara ìbalẹ̀ àwọn ilé ìbáwò máa díù pẹ̀lú wọn níbo lẹ sọ pé ẹ ti wá yẹn náà. Alágbọn police station. alágbọn mo máa ń tó ẹ̀dín ibẹ̀ yẹn drop káàdì màá wá rí yín later jẹ́ ká máa lọ. hey young lady respect yourself ẹ jọ̀ọ́ ṣe gbọ́. ẹ wò á ní láti rí ní station wa a kò fẹ́ gba one or two statements lọ́wọ́ yín ni that is all. Fẹ́yí ó ṣe òpin kò ní sí problem ọmọ kan tó máa ṣẹlẹ̀ farabalẹ̀ jẹ́ ká tẹ̀lé wọlé tó bá ti ń rí mi jẹ́ kọ́kọ́ ẹ̀ máa balẹ̀ máa di àwọn ilé ọ̀gá wọn ni mò ń bá ta. ẹ jọ̀ọ́ jẹ́ ká lọ. excuse me when I'm talking you don't talk. ẹ jẹ́ àlọ́. you're working with time. ẹ má kọ́ ọ̀kan. èrò ẹ̀dá gbọ̀nà tọ̀ ó ẹ wá wo pín yẹn lè dùn wá o abẹ́ òrà ayé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kò bá bí ẹ̀dùn wá gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹ̀dá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà.
understand me. This is what we will kidnap. The only thing tó wà lọ́kàn wa ni pé bó ṣe ṣe ìgbéyàwó yẹn káwọn dábì ẹrú káwọn dábì ẹrú ẹ mọ̀ bó ṣe kó bí abúlé àgbà fẹ́ kidnap anybody ní ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀ ní ìmọ̀. Ṣé ẹ̀yin tẹ̀lé plan láti lọ da ìgbéyàwó orí adé rú? Tẹ́lẹ̀ mọ̀ wípé tí ẹ bá da ìgbéyàwó ìlú ó máa affect the whole community. Eku ò ní ké bí eku, ẹyẹ ò ní ké bí ẹyẹ, aláboyún gò ní bí wẹ́rẹ́ nínú ìlú yìí. Ni ẹ máa find difficult láti kidnap only just one person. Èwo ṣe rí nǹkan tí Aremo ṣe fún ọ̀rẹ́ mi fẹ́ ṣara òun ló dùn òun ló fi ní pé ká ṣe gbogbo nǹkan tá a ṣe yẹn kò kí ṣe pé bí a lọ kidnap owó wo la fẹ́ fi kidnap náà mo ti ní wá mo bọ́ ṣe kidnap èèyàn à lè kidnap à lè ṣe mo ti ní wá kí ṣe mọ̀ ta. Obìnrin náà lè ní náà ṣe wọn understand bí a torí pé Aremo gbé obìnrin wá láti ìlú òyìnbó wá fẹ́ ló wá ń bí ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ nínú ẹ ṣe wá plan pé ok o ká kidnap ìyá ẹ̀ o kò jẹ́wọ́ fún mi ò ní kọ́ síbi statement ẹ̀ á jẹ́ láàrin èmi àti partner mi nìkan ló máa àti ẹ̀mí jẹ́ kọ́ ọ̀rẹ́ ẹ̀ gan mú ọ̀pá ẹ̀ kó wá máa wò ó ṣorí kéèsì yìí ó attract owó ọ̀dà èlò lóyìnbó mi inú ẹ̀ tán sọ. 5 million naira. Kò jẹ́ wọ́n fún mi ló bá tán ní ìfọ̀dí bá lọ lónìí wọ́n bá gbowó ló bá lọ. Ọ̀gá ọlọ́pàá kẹ́ẹ̀dẹ̀ máa wò mí o mọ̀ mí dáadáa ni kálẹ̀ mọ̀ mí dáadáa ni ẹ máa mọ̀ pé mo láìkí owó gan. Kò sí nǹkan tí mi ò lè ṣe ti bá rògbò ṣe ni ká ní 500,000 lásán lẹ́nu ẹ̀dá fún mi ni má máa ka gbogbooro ni mo lè tú gbogbo àṣírí ìyá mi dísàlẹ̀ gbogbo mo lè tú fún yín gan pàápàá ṣé mo ní ká ní mo mọ̀ pẹ̀lú máa sọ kébí náà lè rówó ìjẹ́ mi ò mọ̀ ni ó sọ kọ́kọ́ fún mi pé yá ẹni tí máa tẹ̀lé mi ò mọ̀ kọ́kọ́ pẹ̀ èmi ò mọ̀. Ó dàbí ọ̀rọ̀ mi ṣó mọ̀ pé tí àbá rí ìyá ọba tó bá máa fi di 12 midnight Aremo àti ìyàwó ẹ̀ wọ́n máa bleed to death ni. Ìdí nìyí tí mo ṣe ń sọ fún ẹ̀sìn pé kò jẹ́wọ́ fún mi ṣó ti yẹ. Ó fẹ́ jẹ́wọ́ àbí jẹ́ kí n jẹ́ kó wá yé ẹ according to Nigerian constitution as at today ẹnikẹ́ni tí ó bá fi idà pa ènìyàn idà la máa fi pa onítọ̀hún jẹ́ kí ìyẹn zinc sínú orí ẹ̀. mi ò mọ̀ mo gbé mi ò mọ̀ kókó pẹ́ bá mi fẹ́ kó sọ kọ́kọ́ fún mi o kó sọ kọ́kọ́ fún mi. èmi bá mi báyìí. Ẹjọ́ tó lọ́wọ́ fẹ́ bí ìpèsè. Kí ni nǹkan tẹ́ ẹ lọ́bẹ̀ tẹ̀lé wa ń sọ̀rọ̀? Àmì kí ló dé tẹ̀lé wá gbé mi jókòó sí ibi báyìí? Kí ló dé tẹ̀lé ṣọ́ọ̀fù mi náà sí? Because ọ̀rọ̀ inú ìdè mi, all the day of pé ẹ̀ wá ìyá ọba kan tó kọ́ lápá àbí ìyá ọba kan tó sọnù. Please, what's my own? Kí ni tèmi bẹ̀? Do I look like a criminal to you? Young lady, you're not a criminal but you're a suspect. I'm a what? A suspect. Ṣé iṣẹ́ tẹ̀ ń ṣe yìí mo jẹ́ kẹ́ mọ̀ bí tó yẹ kẹ́ máa dojú bò tẹ́ bá wá irú àwọn criminal báyìí àbí tí wọ́n kéèsì báyìí tó bá ṣẹlẹ̀. Ó wá dérò ọ̀dọ̀ ti tèmi ẹ wá bá mi sọ suspect or no suspect ó dẹ̀ pẹ́ ẹ̀mọ̀ mi nílùú ìṣá ẹ̀mọ̀ ìyá mi pẹ́pẹ́ ẹ̀mọ̀ ìyá mi ẹ̀ ní dá mi dúró báyìí ẹ̀mọ̀ pé mo wà important ní community yá mi ẹ kó gbowó fún mi sí ẹ kó yẹ ẹ kó sẹ́gbẹ̀ fọ́kẹ́ ẹ tẹ̀ fún mi fún ìfẹ́ pé mọ́ ẹ̀mí I need to call my mother. Listen, wàá pè mọ́ mi ẹ̀. We'll give you your phones and you call your mom. But we understand the way you feel. I quite understand how you feel. Èèyàn lè ṣe gbogbo orú nǹkan báyìí fẹ́ èèyàn kí èèyàn náà má rò pé kéèyàn ṣe nǹkan kan tó máa dùn fún. You understand? But surely what is at stake in this thing? Ó ju Aremo nìkan lọ. Surely by 12 midnight ní alẹ́ tí a ò bá rí olórí. Ẹ̀mí Aremo á lọ sí ẹ̀mí ìyàwó á lọ sí for a very long time even in this community eku ò ní ké bí eku mọ́ ẹyẹ ò ní ké bí ẹyẹ aláboyún ò lè bí wẹ́rẹ́ àgàn ò ní tọ́wọ́ àlàbòsùn. That is what I was saying pé if you need anything jọ
I could release one for her. It's just going to be between me and my partner, and everything will lie low. Trust me. Respect it. We need the entire force emotion. Ẹ̀mọ̀ kan tẹ̀ ń ṣe rárá ni. Tó bá yẹ pé bá ń wá àwọn olè àbáwọn tó ń jí ọmọ gbé, ẹ̀rọ ibi tó yẹ kẹ́ ẹ lọ. Àbí wá jókòó sí bíbá yìí, ń lo gbogbo gímíkì rẹ̀. Àwọn òjé tí ò lè jẹ, ń lò yẹn gbé mi, ń gbé mi báyìí, ń gbé mi báyìí. Kò jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dẹ àbí. Ń sọ̀rọ̀ bíṣì fún mi. Àbí torí báàjì wèrè tó wà láyé ẹ̀yẹn. Má wọrí, àtòkè ni màá ti tẹ̀sẹ̀ wa. Ọmọ ayú ẹ báyìí ni. Ọmọ aṣọ ẹsìn labour market gbà tó máa rí ṣẹṣẹ òní máa bá ráyè máa bá mi sọ̀rọ̀ bí ṣì ó lè ní tí kò bá mi sọ̀rọ̀ ni. nígbà tí mo waste time bí mo ṣe wà yìí tí ìgbà mi lọ́ọ̀yà mi sọ nothing more. Ìyá Táyọ̀ sílẹ̀. Ìyá rèé ló ń ṣẹ́gun. Ọ̀gá Táyọ̀. Ọ́rí wéwé. O ti ta aro kéèjọ. Ìjà tàwa ti ń ná. Ó dábẹ́ ní kí wọ́n gbá ojú ẹ̀ ní àbí. Eléyìí ti fún wa láì títí ga níṣà. Kó lè sí gàjáre. Ta gé ń fara jàre. Ó yá wúrọ̀ ṣe kó mọ ẹ. Wá farabalẹ̀ fún iṣẹ́ ẹ̀. Kó lè sí gàjáre. Ta gé ń fara jàre. Ariwo ẹ ti máa ń pọ̀ jù lọ. Mo láìpẹ́ máa ń pè káàdì ìjà. Ọ̀gbẹ́ni dáhùn. Ó fẹ́ ta látàárọ̀ náà nìyẹn. Ọ̀gá Táyọ̀ jàre. Ilé ijó. Ọ́rí rèé. Rọ́bọ̀. Bọ́dá mi, wọ́n béèrè yín. Askari bàbá àgbàlagbà, bàbá tó mọ̀jẹ̀, bàbá ọlọ́run nífẹ̀ẹ́ lomi ṣe yín ọlọ́run. After you na you, beside you na you, before you na you, bàbá àgbàlagbà. Ọlọ́run olórí búlò, sórí pé olórí búlò ìwọ̀n ìṣà ó yá wèrè ni. Wà á kí ló dé? Ọmọ bàbá kò rí bẹ́ẹ̀. Wàhálà ìjọ́kọ̀ báyìí tí mo wà ń lé pẹ̀lú ọmọ ẹ̀mọ́ ọmọ etí gbọ́mọ ọkọ̀ wọlé. Tọ́ wá bára àwọn ọjà tó ń kúra wọn bíi. Ìyá mi ò ṣe kó ọmọ ẹ̀ bó ṣe wà lọ. Wàhálà tí máa gba etí ẹ̀. Wọ́n máa tẹ̀sẹ̀ lébọ̀ ọ̀nà lọ. Tí máa gba etí ẹ̀. Wọ́n máa tẹ̀sẹ̀ lébọ̀ ọ̀nà. Kò ní sáfù ẹ̀. Bàbá àgbàlagbà Askari bàbá. Ọlọ́ngbọ̀n. Ó ti tó ó ṣe gan Ọlọ́run mi ò yá jù Ọlọ́run Askari bàbá. Kò ṣe jẹ́ ọmọ yìí olórí búrò ọmọ yìí náà ó ti ṣeré ni. Lábàá mi tí mo wà ń jọ́kọ̀ mo wà nù yàrá mi pẹ̀lú ọmọ kan. Ayọ̀ akọ̀ ń ṣeré ó lè gbọ́mọ kan tún wọlé wọn bára wọn jà tó ń gúra wọn bíi. Ó ti. Bàbá ṣé kò sí problem mo fẹ́ rí ẹ. Bàbá bá ṣe kò le o. Kò sí problem ìrànlọ́wọ́ ẹ̀ ni mo ní mo fẹ́ kárí ra láti rí àwọn ọ̀bà. Ọ̀bọ̀ ṣé ó máa yọ ebi ọlọ́yẹ̀wò kó jẹ́ o bàbá ọlọ́run. Jẹ́ ń rí bàbá o bàbá ẹlẹ́nu. Wá farabalẹ̀. Ó yàwé. Tí wọ́n kó gbogbo ẹ̀ ní. Fẹ́ta fún ìyẹn fẹ́ta fún ìyẹn yàwé ní. Fẹ́ta fún ìyẹn afọ́nilẹ̀ jàre. Afọ́nilẹ̀ wọ́n fẹ́ kí gbá ojú ẹ̀ ní jàre. Má máa fọ́ ọ́nà rẹ̀. Bí àwọn méjì rẹ̀ ni. Àṣọ ti mi báyìí wá ń ṣe dáhùn. Ilé burúkú yẹn náà sọ pé wàá ká sọ fún Askari wèrè. Alọ́kó yà ẹ̀jẹ̀ gbogbo dégò ṣojú bí wẹ́dà. Ó ṣe wẹ́dà mi ó bá gé jẹ fún wa. Ó kó yà ẹ̀jẹ̀. Bàbá àgbàlagbà ọ̀rọ̀ jẹ́jẹ́ ni mo wà jẹ́jẹ́ lọ́mọ Èkó ni bàbá ọlọ́mi ò dá pa ọ́. Ní sùúrù mo ti sọ fún ẹ pé ní sùúrù. Sori ó ní reason tí mo fi wá báyìí. Mo mọ̀ pé kò sí nǹkan kan tí ó ń lọ ní gbogbo àbáyé tí ò mọ̀ ń pa ẹ̀. Confirmento ló ń pè bẹ́ẹ̀ bàbá. Sori olórí ẹ̀ ó ní nǹkan kan tó wà very important tó yẹ kó ṣe ní alẹ́ ìní. Àwọn èèyàn kan wọ palace wọn wá kidnap olórí. So that is why tí mo fi wá síbí báyìí because mo mọ̀ pé kò sí nǹkan kan tó ń lọ ní ìbáyìí tó mọ̀ pa. Wọ́n ṣe kí ni? Wọ́n kidnap olórí, wọ́n jẹ́ olórí gbé lọ. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ lábàáyé tálábò ń ṣe ń bí wẹ́rẹ́ àwa mọ̀. Tákò tó tọwọ́ làbò sùn àwa ni kò ṣe àwa ẹ̀. Tí wọ́n bá tún fáyàwó ẹ̀ gan ni o tó máa ń fá àlẹ́ ẹ̀ tó máa ń fá ẹnìbọ̀ àwa gan tún mọ̀ bàbá. That is why gan tí mo fi wá báyìí because mo mọ̀ pé kò sí nǹkan tó ń lọ mí tó mọ̀. So there is just sọ fún ẹ tí a bá lè find out àwọn tí wọ́n ṣe kínní you will be 5 million naira richer by tomorrow. 5 kini 5 million naira 5 m bàbá. Ọ̀rọ̀ ẹ nìyẹn. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ó níbi mẹ́ta kan tá máa lọ́n sàbí ibi mẹ́rin kàbí márùn-ún kan tá máa wọ̀ ọ́n sí wàláì àwọn ọmọ bó ṣe lọ tá a bá mọ bó ṣe lọ kóògùn ògùn rẹ̀ mi ò lè pa ó fún ẹ. So right now if there is anything tó bá mọ̀ pé o lè ṣe you understand jẹ́ ká ṣe nsìn you understand anytime at all. Kò sí ọ̀rọ̀ a máa wọlé a máa jáde mò ń bọ̀ kí n máa dá mi lóhùn mò ń bọ̀ kí n máa ṣọ bàbá àgbàlagbà. Kí la rí gbọ́?
ṣé òun ro nǹkan tí mò ń ro ṣá. wọ́n tó ń rò èmi rò pé bí a bá ṣe jí olórí ọba gbé bí a ká dẹ̀ ṣe kéle káyọ dédà àti ìdí ọ̀dà ga ìwèrè yẹn káyọ kún ṣẹ́ẹ̀tì èmi rò pé olórí yẹn. òbí kò tí fi pa jù ó dẹ̀ gidi gan lọ́bẹ̀ ní gbogbo kóòdù ó ti dààmú òtẹ́kọ̀ tó wà ní kóòdù wọ́n ń pè bẹ́ẹ̀ ní green gate wọ́n tó wá dé green gate yẹn kọ̀ọ̀kan bí ìgbẹ́ síbẹ̀ lásán wọ́n á jẹ́ sí pé bàbá àgbàlagbà ló ń bẹ̀ sọ̀rọ̀ wọ́n á fi mí pa wọ́n kọ́ sọ fún mi kó ti gbà lásán àmọ́ ọ̀gá ni mo fi ṣe fẹ́ǹsì sísìn. mo rò bóyá ọlọ́pọlọ ní ṣá àṣé ò tiẹ̀ lọ́pọlọ kankan rárá. síbẹ̀ kí ló ṣe ẹ̀ irú wèrè ò nìyẹn mo wà nínú ẹgbẹ́ ìrìn gbogbo bá mi sọ̀rọ̀ pé omi ìdọ́pọlọ láyé ẹ̀ má sọ bẹ́ẹ̀ pẹ̀lú mi mọ́. ok kódà má bínú calm down ó mọ nǹkan tí mò ń lò sórí ẹni tó ní pé ta lọ dí ìyá gbé wọ́n ní pé ta gbé ìyá pamọ́ ní èmi wọ́n ní nǹkan tó bá máa jẹ nǹkan tó bá máa mú nǹkan gbogbo ṣe tó bá tẹ̀ dín ní ọ̀la fún ìyá tí ó fi máa padà sí ní àyà àlàáfíà there is something about today nítorí ìyá yẹn sọ síkírẹ́tì kan pé èmi gangan ní ọjọ́ ayọ̀. ẹlẹ́ nàárí àmì nà. èrò ẹ̀dá gbọ̀nà tán ó ẹ wá wo pín Ẹlẹ́dùà ó. ẹ̀mọ́ ọdún ṣẹlẹ̀ ṣẹlẹ̀ táwa bá mi báyìí gọ́ọ̀gù lórúkọ ẹ̀ ó lẹ́nu gan ọ̀rákù tí ẹ tún ju fa lójú jọ pẹ̀lẹ́ lọ kò sẹ́ni tí o mọ̀ bí mi kan ṣe wà lábàá mi tí mo ní pé mo lẹ́nu ọ tí mo lọ máa tí máa rí báyìí mo máa kákò bí ṣíkì ni mo máa èmi ò lẹ́nu àwọn eléyìí lẹ́nu ọ̀tẹ́ bá rí gbẹ́ máa mọ̀ nǹkan tí mo sùn bọ̀ bá àgbàlagbà ó lẹ́nu kò sẹ́ni tí ó mọ gbogbo àbá yìí tèmi gan tí nǹkan bá ti rú mi lójú mo wá máa ọ̀gágù ni gọ́ọ̀gù bàbá ọ̀rákù can destroy bàbá. mo understand but anytime na anytime dúró dé dáa. mo mọ ẹni tí mo ní máa wọlé wá mo mọ ẹni tí mo ní. bàbá àgbàlagbà gọ́ọ̀gù bàbá ọ̀rákù can destroy bàbá àgbàlagbà àwọn eléyìí lókè bàbá o. mi ò ní time na anytime dúró dé dáa. Tambi no ko bàbá àgbàlagbà. Lẹ́ni dá fún ẹ bó ṣe ń fi túbọ̀ wò nìyẹn. Kà sókè. Bàbá àgbàlagbà bàbá o. Ṣé o ti rí? Bàbá àgbàlagbà. Kò jù bẹ́ẹ̀ lọ òun rè o. Gbàgódì sọ̀nà gbogbo gíánù. Inú mọ́ rẹ̀ tó ná kí orí kó ṣàràjọ. Kí ló ṣẹlẹ̀ báyìí? Bàbá kò sí ọ̀run. Wọ́n kidnap olórí ọba ni. Ẹ ti báṣẹ́ débẹ̀. Bàbá kò yá wa lọ́la á bí ọlákù léèrè bàbá. Orí yẹn ti yí. Ìgbà tẹ́ ti jó lórí ìgbẹ́ kí Samson ọ̀rẹ́ mi gan máa ṣàfihàn. Ẹ ti yá wèrè. Ẹ kò sí wèrè ọmọ mi náà rẹ̀ jẹ́ kò yé yín. Ẹ̀mí náà mo dé ní kò yẹ. Sórí nígbà tó ti dé pé kidnap citizen tó ti jẹ́ pé olórí ló kàn. Citizen 50 bill. Àmọ́ nígbà tó ti jẹ́ pé olórí
má gbà 250. ṣàdúgbò náà sọ owó ló bá dé. ẹ jọ ṣe bí mo ti sọ fún nǹkan tó máa bá dé tẹ́lẹ̀ lẹ́nu owó ń ṣe problem kí la máa ṣe ń sìn. bàbá ọlọ́run owó ò ṣe problem bàbá bára ṣe ń ṣe bàbá. Kò sí lóye sórí tẹ́ bá ti san owó mi wọlé in the next 30 minutes ẹ máa ṣe kí ni ẹ máa gba info yìí bá pé fẹ́ bẹ́ẹ̀ máa pé ẹ lọ fẹ́ bí à bí yẹ ẹ̀dá ìyẹ́ ẹ̀ mú sọ ìyẹ́ ẹ̀ tó bá tọ́tẹ̀ bá bí yẹ ẹ̀dá girama ẹ̀ bí girama ẹ̀dá àdébí ìbàyẹn sínsìn ìwádìí àtìgbà tí mo ti ń kọ́ ìbàyẹn fún yàá yín kò yé yìí tí mo ti ń kọ́ fún yàá yín ìbàyẹn charges mi ti change máa wọ pé àwọn ọmọ yẹn kí n máa kún wọn fún màmí kí n máa kún wọn fún màmí kò yẹ. bàbá ṣe náà ló máa yá ìbá inú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. gbọ́mọ àti ṣeré pàgọ́ ẹ máa wà lóun àgbà. bàbá àgbàlagbà. ṣe fún jọ kún lè dájú ẹ. bàbá o bàbá o. ẹ sọ pé in 30 minutes. Aṣojú mi ni mo fi rí adé yìí mi ò ní dé sórí gẹ́gẹ́ bí ọba àṣé mi ò ní fi ìrùkẹ̀rẹ̀ yìí pàṣẹ ìwòye àná inú mi ń dùn ó gba ọjọ́ ikú tán àgàrà dá mi àṣé ní ìjà ọba ló pè rẹ̀ lọ́kùnrin tógun bá dé tán takọtabo ni ó máa ń sàsálà káàkiri mo wálé láti ìlú òyìnbó láti wá gba adé ikú ni ọmọ aráyé gbélé mi lọ́wọ́ Èdùmàrè jọ̀wọ́ tẹ́wọ́ gbà mí kí o sì tẹ́wọ́ gba olólùfẹ́ mi ọmọ wù mí kọ́ ọlọ́mọge tó dára bí egbò tí wọ́n bá ń láya lọ́rùn ìwọ ni màá fẹ́ gẹ́gẹ́ bí aya nítorí ìfẹ́ tí ó ṣọ̀wọ́n àti ìfẹ́ òtítọ́ tí ó bá mi lò ìwọ lọ́rùn ṣé mi àti ìyàwó mi fẹ́ kú náà ni ọmọ ohun mi mèrè ọmọ ohun mi akéègbé. kí àti tètè lọ ní àti tètè lọ ọkọ tó ṣẹlẹ̀ ẹni ìtẹ̀sí wọn kí ló dé. àwọn ọjọ́ yìí ti sáré lọ pàtàkì láti ilé sí bàbá agọ́mi jọ please I don't have time jọ má pẹ́ rárá jọ àmọ́ ọlọ́run ló fẹ́ bàbá o. Your papa, it is a daisy. You won't be. ọmọ ayé ọmọ ayé èyí tí mo rí ẹ yóò sí mo wà fún ọ. Igo ó wà lábẹ́ ẹsẹ̀ lẹ́ẹ̀tì Igo bá dùn ó pariwo Igo àgọ́mù yìí síbí sígò àfọ̀nà ó ti mo rí ẹ lábẹ́tẹ̀ mi ó ti di àpùn náà ó ti mọ̀ gáàsì mo sí mo rí lè ó ti àpùn mo rí lè àdékọ́ ó máa tún pariwo lẹ́yìn ọgbọ́n ni mo ti dàgẹ́ I do this man òyìnbó náà ń wo yìí náà the initiator àdékọ́ ní láti ọ̀sán àlíbà go like this dey happen wetin happen. you know wetin happen. wetin happen. wait you know yesterday they kidnap olori late king wife na. you mean say that king wey die confam na dey carry wife so na so na. gidi you hear am I no hear o for we jungle
When we dey run things, one brother go just come give the power, let's give wife. God bless you. That one na garage. Oje yo tell eje rara ni. Like this, what is that happen for palace time say? They dey find person wey kidnap am, wey gbe am go. No man no person wey gbe aja. That's how I come ask maybe go know about that. You say don't pay me, you don't see now for base now. For that issue, our money. Our money na 200,000. 200,000 for waiting. Na 200,000 I got me. Wait, flex. If you no say no one help me, tell me say no one help me. I got me. Me I want help. No worry. How the chicken how they go? I no like that kind of packaging. I don't help. Now you go. How you dey feed me all this while? Kiki. LatestYoruba. How you do this, man? As you see am so, you don blend am well now. You sure? Well now. Come here, man. See, I'm gonna check. Kò sẹ́ni information mi by now. Information wọn kọ́ ibẹ̀ o ti ẹ̀ work out. Akumi, make am ready. So nǹkan tó ṣẹlẹ̀ ní ìpè náà get back sí mọ́ mi tí gbogbo ẹ̀ bá ṣe jẹ́. So mo ṣọ́ọ̀kì wọn á get back sí Kenny nice day. No, Mr. Samson. As it is right now, we need you in our office. For this our investigation to lọ lọ́wọ́ yìí, you are a very valuable asset right now. Ẹ lè lọ bẹ́ẹ̀ yẹn now. Ẹ fọ́ ni, ṣé ẹ wá síbí láti wá arrest me? Because I don't understand. Not at all, Mr. Samson. Wá bí láti wá arrest anybody. We just need you to ask you one or two questions, that's all. You are inviting me for questions. Ṣé ẹ rò bí àbí òun mọ ọgbọ́n àrékèrèkè ẹ̀yìn ọlọ́pàá ni? Do you think I'm an illiterate? Kéèyàn wọ́ tẹ̀lé lọ sọ́fíìsì láti béèrè one or two things. Lólu ẹ̀ máa bára ẹ̀ lẹ́yìn counter. Mr. Samson, please, we don't have time. À ń ṣiṣẹ́ pẹ̀lú time. We just need you to ask one or two questions. Arrest anybody. Ṣé ìbẹ́yìn ò ṣe ní time? Èmi náà ní time. Ṣé pé mi náà múra èmi náà ní business tèmi láti attend. No, Mr. Samson, will you please calm down? Right now, I need you in your office wa. A fẹ́ béèrè one or two questions lọ́wọ́ yín. That is it. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣetán bẹ́ẹ̀, ẹ máa padà bọ̀ ńlé. Tẹ́yìn bá ti dá wa lóhùn, kò sí problem now. One or two questions. That's all. Ẹ jẹ́ kí èmi náà pe lọ́ọ̀yà sórí ọ̀rọ̀ yín tó ṣòro. Mr. Samson, please do that on time. Ní time ẹjọ́. Ẹ máa ní sùúrù èmi náà ní time. Òun náà mo fẹ́ ṣe é sí. Yeah, hello. Yeah, Barrister Ayo. Yeah, counsel. Yeah, really. Àwọn ọlọ́pàá ló wá bá mi lé. Mojísọ́lá ni ó kọ́ Mojísọ́lá. Ṣé o kò gbọ́dọ̀ máa bèèrè lọ́wọ́? Kò ní kò máa dá mi lọ́wọ́. Ṣé o kò tí mo bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ òyìn nìkan? Ìwé pé náà bí bẹ́ẹ̀ mo fi pè ọ́. Ṣé o gbọ́ ọ̀rọ̀ tí mo sọ? Mo fẹ́ kó sọ tó kúrò pátá nígbà tó ṣẹlẹ̀ yìí. Àwọn òkú lè ṣe nǹkan tó ń lọ yẹn. Tó wọ́n sọ pé tí kú lè bàbá yẹn tó lè bàbá yẹn. Àwọn méjì ni mo fura sí. Ajíbíkẹ́ àti Kàkó. Lórí ọ̀rọ̀ Ajíbíkẹ́, ṣàdédé ni mo rí ní àgbàlá ní àárọ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún kíkorò. Ìgbà tí mo wá súnmọ́ láti béèrè nǹkan tó ṣe lọ́wọ́ ẹ̀, ó wá ṣàlàyé fún mi pé Aremo tó travel, Aremo promise mi pé tó bá padà wá sílùú èmi àtòun jọ máa ṣègbéyàwó.
Àrẹ̀mọ wá padà wá sílùú. Àrẹ̀mọ wá bọ̀, Àrẹ̀mọ wá gbóbìnrin bí ìwà. Onímẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun lè ti ṣẹ́ fún Àrẹ̀mọ. Àti wípé kò sí nǹkan tí Àrẹ̀mọ fi ṣèlérí fún òun pé àwọn fẹ́ òun. Ṣùgbọ́n ìgbà tí Àrẹ̀mọ lọ sí òkè òkun tó padà dé, wọ́n mú ìyàwó mi dání. Mo rò bí nǹkan tó wá dùn Ajíbíkẹ́ nìyẹn ló bá ń sọ ní àárọ̀ yẹn pé òun máa jẹ́wọ́ ara òun fún Àrẹ̀mọ kí ilẹ̀ òun tó ṣú. Ìyá Ajíbíkẹ́. Bẹ́ẹ̀ni ni mo ṣàfi gba ẹ̀tún sí lọ́kàn ní gbogbo àárọ̀ nípa ọ̀rọ̀ Kàkó. Ní àárọ̀ nínú mi ìgbọ̀ngàn yọ̀rọ̀ láàárín Kàkó àti ìyàwó Àrẹ̀mọ. Bóyá wọ́n ránṣẹ́ kò lọ ní sáwọn gbọ́rọ̀ náà ṣe jẹ́ ni ìyàwó Àrẹ̀mọ fọ́ Kàkó létí. So bí ìyàwó Àrẹ̀mọ ṣe yíṣẹ́ padà ni Kàkó tutọ́ sókè. Máa jọ lójú, máa jẹ́ kó mọ̀ pé ọmọ ẹ̀gbà pọ́nbélé ni mí, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tó fojú gbà tó ní òun arán ní ojú Àrẹ̀mọ àti ìyàwó Àrẹ̀mọ. Wọ́n fojú ọmọ màgbọ́ kílẹ̀ tó ṣubú. Àrẹ̀mọ á fojú sunkún. Gbogbo ẹ̀dẹ̀ la mọ̀ Kàkó ní ààfin tó bá ṣèlérí láti ṣe nǹkan kan dandan ni kó mú ìlérí náà ṣẹ. Gbogbo nǹkan tí mo mọ̀ nípa ọ̀rọ̀ náà kò jù bẹ́ẹ̀ lọ. Rosanna, ìjọ lè repeat gbogbo nǹkan tó sọ sí tí bá tún bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n iṣẹ́ wa bóyá ìyá mi lè tàtà rẹ̀ jẹ́wọ́ mọ́ ilé ìjọ promise me. Lè ṣe ọ̀rẹ́ mi. I can't promise you without it. Ṣẹlẹ̀ tó mọ́ kò lè ṣe tó. wọ́n bá gbẹ mú ọ̀hún tí wọ́n yó tán bàtàkù ẹmu tí wọ́n mú wọn ò jẹ́ kí wọ́n rántí láti ṣe òdòdó tí wọ́n ṣe lóru wọ́n bá gbàgbé sùn lọ bí wọ́n ṣe gbàgbé sùn lọ nù nígbà tó wá di aago 12 kọjá ìṣẹ́jú 7 l'Akuko Oru bá kan lọ́kọ wọ́n ti kọ́ tọ́bọ̀ ìgbà ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ lára wọn bó ti ń gbojú yọ bẹ́ẹ̀ ló ń gbamú yọ bó ti ń gbamú yọ bẹ́ẹ̀ ló ń gbẹnu yọ bó ti ń gbẹnu yọ bẹ́ẹ̀ ló ń gba gbogbo etí wọn yọ mọ́jẹ̀ ń tòyìn nígbà tí lè mọ́ ẹ̀jẹ̀ ti tọ́ lára ọkọ àtìyàwó Àrẹ̀mọ bábá gbẹ̀mí mi ẹni tí ṣọ̀kò bá pa kò sí èèyàn kan tó lè gbé
oníṣògo ẹgbẹ́ rẹ̀ ni ó gbé oòrùn ló jáde o lọ́wọ́ bá gbàdú kan. ìṣẹ́rí tó bá di dédé aago 12 kọjá ìṣẹ́jú 7 òru èní àkókò òru akọ ní ìgbàlẹ̀ tí àwọn ìjòyè tí wọ́n ṣe ń ṣe àìsùn ìgbéyàwó orí adé, and at the same 12 o'clock ní aago 12 òru náà bákan náà ó wá pẹ́ jù àrírú ẹ̀rí á kọjá ìṣẹ́jú 7. mo ní àdúrà àti ètùtù tó kan dandan tí mo gbọ́dọ̀ ṣe fún ìwọ àti orí adé pẹ̀lú adé lórí tí ẹ̀yin méjèèjì adé wà ní ìhòòhò. náà ẹ̀ ń fà láti sọ fún wa ń sìn wípé àkùkọ kan máa kọ láago 12 agree, àkùkọ lè kọ ẹran gan lè ké láago 12 kò ní nǹkan kan ṣe. ọ̀tẹ̀ wọn tà láti sọ fún mi pé máa bọ́ra lẹ̀ sí òhò olórí pẹ̀ládé lórí, ṣérùkẹ̀rẹ̀ máa wà lọ́wọ́ mi? no àbí rárá, kò yẹ yín sìn, máa bọ́ra lẹ̀ sí òhò níwájú yín olórí wáyé. èmi kàṣà ìgbà o èmi kàṣà ìgbà. èyí tí a wí irúnmọlẹ̀ àgbà o. ìyàwó kàṣà ìgbà o èmi kàṣà ìgbà o ìyàwó kàṣà ìgbà. ìyàwó kàṣà ìgbà o ìyàwó kàṣà ìgbà. èyí tí a wí irúnmọlẹ̀ àgbà o ìyàwó kàṣà ìgbà o. Aremo wàhálà ti wá o. kí ló ṣe kí ni ẹ? wàhálà ti wá o. kí ni? olórí wa níta lẹ́ẹ̀kan ní ìbá wọn tàgbó nǹkan tí mo bá ń tàrí o gbogbo ni mo ṣàlẹ̀ yìí o. kí ló ṣẹlẹ̀? àwọn tó wà níta ló jẹ́ kó yé mi pé àwọn kíndé ọlọ́run mẹ́ta ni wọ́n fi tipátipá gbé olórí wọn mọ́tò tọwọ́ àwọn lọ mi ìró lórí ta omi ìró wọn ta. gbé olórí sínú mọ́tò. àtìgbà wọn ni yẹn ti ṣẹlẹ̀. wọ́n ní kò tí pẹ́ tó ṣẹlẹ̀. àwọn wo ló bẹ̀ sọ̀rọ̀? àwọn tó wà ń ta ni. bẹ́ẹ̀ ni. Aremo ó máa fojú sunkún ó máa sunkún onírẹ́ni gbẹ̀ onírẹ́ni bẹ̀. Aremo fi yà jẹ mí máa gbẹ̀sán. kábíyèsí gan tó ní bí kọ́lọ̀ fún ọ̀hún kí wọ́n ibi tó bá wà wọ́n ò gbé ọwọ́ sókè gbà mí létí rí. Aremo tó jẹ́ ọmọ wọn gan kò ṣe irú ẹ̀rí ká máa sọ pé obìnrin àtẹ ìtọ̀ lásán lásán kọ́ sókè gbé mi létí. máa jọ lójú máa jẹ́ kó mọ̀ pé ọmọ ẹ̀gbá pọ́nbélé ni mí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Aremo ti pa mí o, Aremo ti break out mi o. Kako ṣé mo rán iṣẹ́ látàárọ̀ tí mo tún rán iṣẹ́ kó o padà wá jíṣẹ́ fún mi kájẹ ló lè wọ bí ṣé bá gbé mi lórí fóònù ìyálóde mo ti lọ mo ti dé o báyìí ni o ààrùn mi ra ààrẹ jẹ tó bá pọ̀ rẹ̀ ti jíṣẹ́ ni èmi wá ti jẹ́ kí n mọ̀ pé o ti jíṣẹ́ kí ló dé. ọmọ oníkẹ́ jókòó. aṣojú mi ni mo fi rí adé yìí, mi ò ní dé sórí gẹ́gẹ́ bí ọba, àṣé mi ò ní fi ìrùkẹ̀rẹ̀ yọ̀ pàṣẹ. ìwòye àná inú mi ń dùn, ó gba ọjọ́ ikú tán, àgàrà dá mi. repeat gbogbo nǹkan tó sọ sí tí wàá tún bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. ìrònú ẹ̀dá kò bá bí ẹ̀dùn àgbà a ò kúkú lè kàn bí bàbá ẹ̀dá ò lè kàn sí àṣẹ̀dá lọ́rùn ẹ̀dá tó fi fàyè kí òun á jẹ gbà.
wo sábà bí ẹ̀dá ti rí ènìyàn wojú ẹ̀dá lóde. I'm actually disappointed. Torí pé tí wọ́n bá sọ fún mi pé mọ́mí lè go this far, màá nírọ̀ ni. Abájọ, mo ti ń pe numbers wọn láti àárọ̀. She has 4 different lines. Mọ́mí switch off everything. Mo ń pẹ́ ẹ̀gbọ́n mi náà, ìyẹn náà kàn sọ kàtìkàtì lórí fóònù. Àárí wọn, àárí mọ́mí, àárí anybody. Mr. Sampson, as it is right now, we don't have time at all. Please, is there any place that you know the maximum buffalo tí wọ́n bá fẹ́ kí àwọn èèyàn rí wọn, àwọn kan fẹ́ lọ relax bí kan. As the only son, probably where you know tí ẹ kò lè mú wọn lọ bẹ́ẹ̀ tabari wọn àìní lọ. Ó yẹ kẹ́ mọ̀. Kò sí bí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lè tó náà. Ẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí, she's my mother. And ẹ kàn lè expect mi kí n mọ ibi tán wà gan, kí n dẹ̀ mú yín, kí n mú wọn lọ síbẹ̀ káwá bí kí n fà wọ́n lé lọ́wọ́ bẹ́ẹ̀ kò possible. Nǹkan tẹ́ máa ṣe fún mi ni pé ẹ máa ràn mí lọ́wọ́, èmi náà dẹ̀ ràn mí lọ́wọ́. Just give me your number. Èmi á wá wọn lọ síbi tí mo believe pé ẹ kán lè wà. Numbers wọn wà switched off, so mo lè má get through sí wọn lórí phone. But ó yẹ kí n mọ gbogbo ibi tán rìn sí. Ìyá mi ni mo mọ bí mo ṣe lè bá wọn sọ̀rọ̀ débi tán máa gbọ́. Ibikíbi tó lórí bá wà tán bá mọ̀, I know she will confess. Tán bá dẹ̀ ṣe sọ fún mi since tèmi ti ní nọ́mbà yẹn, I'll get her across to you. Please. Thank you very much. Sorry for the No problem. One more thing. Oh, okay. Let's take it easy. Sorry. Okay, mi ò béèrè mọ́. Okay. Kí ni nǹkan tí ẹ fẹ́? Mo rẹ́dí láti ṣe ẹni títí bá fẹ́ ẹni ẹ̀gbọ́n. Níbo ni 10 million naira 10 million naira. Okay. Ẹ jọ̀ọ́ anything tẹ́ bá fẹ́, ẹni tí ẹ gbé sọ́dọ̀ ẹ olórí tẹ́ gbé sọ́dọ̀ ẹ sìn ó ní important fún ayé mi, fún ayé ìyàwó mi, fún ayé mi, fún ayé everybody. Ti ní sí anything tẹ́ bá fẹ́ mo ready láti ṣe. Ibo ni èkìtì ẹ wà. No. Mi ò pọlọ́pàá. Ẹ kàn ṣáà jẹ́ ẹ. Okay, mo ti ń bọ̀ right away. 10 million, no problem. Màá mọ̀ bí màá ṣe ẹ kàn fẹ́ mi ní time there. Still 1 hour, màá pè é padà. Oh, sorry. No. Ẹ lè pè mí padà bí i 30 minutes. Ẹ pè mí. Ṣé nọ́mbà yìí ni kí n pè? Kí n bá pè é sórí nọ́mbà. Ẹ pè mí. Bẹ́ẹ̀ ni nọ́mbà tèmi lọ́wọ́. Yeah. Ẹ pè mí títí 30 minutes. 10 million naira. Okay, màá wá síbẹ̀. Okay. Hello. Ní àpò lórí ni. Wọ́n láwọn ní di 10 million naira. 10 million yìí kò ṣe. Kí ni mo sọ báyìí náà? Ọ̀rẹ́ mi là ń sọ yìí. Owó ìlú pọ̀ bìtì báwo? Ìgbà àárẹ̀ ìdánwò yẹn fún ọmọ àdìkọ̀ ìgbà ìṣàmú mi. Pé wọ́n padà. Ti ní láti pé ẹni bọ́ọ̀lù jíjẹ́jì. Mi ò ní láti pé ẹni bọ́ọ̀lù ju méjì lọ. Problem. Yeah. Orúkọ ẹgbẹ́ tí ó ń lọ ni mo tó ṣe ń ṣe. Wà á fẹ́. Iṣẹ́ Ọlọ́run lágbára. Ó tóbi jùlọ. In fact. Wọ́n ẹ̀ tilẹ̀.
Hello, mo ti wà níbí. Hello, Aremo. Mo ti rí ẹ mọ̀ ẹ́ kó ti débẹ̀. Ó wà lọ́wọ́ mi, ó ní. Mo rówó lọ́wọ́ ẹ̀. Orò bí pogbọ́n. Ìwọ ti invite detective di méjì àti lọ láàárọ̀ rẹ̀ that night. Àbí? Náà mi mọ̀ wọ́n rí o. Mi bá wọn bí ni mo mọ̀ wọ́n. Wo jẹ́ kí n sọ ọkọ fún ẹ tó bá mọ̀ pé o fẹ́ rí mọ́mí ẹ lẹ́nu. Mo fún ẹ 9 hours. Màá pẹ́ ibi tó máa ti meet mi, wàá gbóyàn wá bá mi. Mo ti gbọ́. Take care. Adi, hello? Hello? Bí méjì, àwọn pípù yẹn dá yín mọ̀. Wọ́n dárúkọ mi. Wọ́n mọ̀ yín dáadáa, wọ́n mọ iṣẹ́ tẹ̀ ń ṣe. Wọ́n dárúkọ ẹ̀, wọ́n dárúkọ òun náà. Madam is àwọn people you are around the river anyway. Wọ́n ní tọ̀wá nìyẹn. Yes, wọ́n wà lára àǹdè nìyẹn. And since náà dẹ̀ ti mọ iṣẹ́ tẹ̀ ní èyí ṣe, wọ́n nílé dúró bí ní time yìí mọ́. So we have to go. Kí ni wọ́n sọ? Kí ni wọ́n tún sọ pé ó ṣẹlẹ̀? Èwo tún ni ti bá tẹ̀gbé wá? Àbúrò owó débẹ̀. Ìtumọ̀ ká padà wá ìlú ní sùn náà. Ẹ máa ti ń lọ. Ẹ̀rọ mo ṣàánú mi. Dé. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ṣé wọ́n sọ ẹni tí kan? The nonsense here. People were man ṣe mi ló ṣì báyìí náà. Mo sọ mo ní kó pẹ́ ó dẹ̀ sọ fún mi pé òun ti pẹ́ so irọ́ ló ń pa kò tí ì dẹ́kun kó bá parọ́ káàkiri. You know wetin you go do? You know wetin you go do? Wọ́n pè é sìn. Pè nọ́mbẹ̀ ọ̀ lọ ẹ jẹ́ fún ẹ second number kó pè. Ó ló máa ṣe nìyẹn. Second number ló fi pè mí sì jẹ́ fún ẹ. Ìjọ sì ti fún àmà pa fóònù ẹ̀. Ó yẹ sọ fún ìṣòro òtítọ́ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀. 080 34 74 74 yeah 2134 2134 alright kó pè ṣùgbọ́n tó bá ti pé kó get back sí mi. Olùbánisọ mi jẹ́ nílé pẹ̀lú àwọn.
Bọ̀dá ẹ jọ̀ọ́ mo fẹ́ tọ̀ mo ní toilet. Oh, okay, smart game. Ẹ fẹ́ tọ̀ kẹ́ gba toilet lọ. Ní láti máa fẹ́ fún yín, mo bá ń gbòòrò wà lójú ilé ní oṣù tẹ́fẹ́ lọ. Ẹ bá dẹ̀ ní ìkẹ́ni àtẹ̀ láti sára kí ni ṣeré máa fọ́ orí yín dànù ni. Ẹ lọ́tọ̀ fẹ́ para wọn. Àbíkí tẹ̀lé lọ́tọ̀. Kó a máa lo ìkọ̀fẹ́ tura díẹ̀ náà ni. Ọ̀nà kò ní tọ́lẹ̀tì. Fọ́ọ̀ṣù òkúrú báyìí, ẹ̀jẹ̀ àná fọ́ọ̀ṣù òkúrú báyìí. Ẹ máa lọ mú ẹkẹ́ sí ní mistake tẹ bá ṣe. bẹ́ẹ̀ ni mo ṣe attend sí ní mo pẹ́ látẹ̀kọ̀ ṣó yẹ wà bẹ́ẹ̀ wà ó pé 10 million naira wà ó pé 10 million ọ̀ma mi kọ́. kí ló ń ṣe ẹ wáyé ṣe ń gbọ̀n báyìí náà màmá ẹ̀ ń kọ́ bíi ti báwọ̀ ṣe máa gbé màmá ẹ̀ kùnà bá máa kí sápò look farabalẹ̀ in the next 30 minutes wàá rí yẹ ṣó ti gbọ́. No problem, I take it once is so important. 30 minutes, 20 minutes. Shut up! Sorry, no. Oya, ọ̀rọ̀ tí mo sọ yìí ó la ẹ̀mí lọ. Mo ní ìdí mú mi sìn, mo ní ìdí màá mi sìn. Shut up! What? Kí ló ṣe wà? Fẹ́ kọ́ ọmọ tó àìsàn. Ṣé kí wàá bí náà for the 30 minutes ni? Kí wàá bí 30 minutes máa fi pé. Ọmọ gẹ́jọ ẹ̀dọ́ sí mi. Ṣéènà ọmọ ọgbọ́n tí kò gọ́tì. Ọmọ máa mú létà. Ọmọ ṣara rẹ̀. Torí bọ̀bọ̀ yẹn, èmi ò mọ̀ pé báńgò gidi ní ṣá. Torí tí máa gba 10 million naira yẹn lọ́wọ́ ẹ̀ báyìí tí mo confirm ẹ̀ pé wà bẹ̀. Mo ṣe mọ̀ pé láàrin ìdí o. Ọkùnrin tẹ́lẹ̀ kó máa drop owó yẹn tó ẹ̀ṣẹ̀ ka dọ́là tó ẹ̀ṣẹ̀ kó dọ́là wá sí bíbá ó fẹ́ sọ parí. Ọmọ ọmú kiri tó wà lọ́wọ́ ẹ̀ yìí jọ. Kí ló wá sí tó ń bú kọ́ báyìí? Ó ṣe máa lọ́ mi ni jẹ́ mo jẹ́ sí.
pọ̀ sí gbogbo lánàá ẹ̀wọ̀n ti pọ̀ jù. Na hangover now. Mo fẹ́ sọ pé lánàá ó tí ẹ̀ ti pọ̀ jù. It's too much now. Kò fi gbogbo yẹn sílẹ̀. Ṣé ìwọ ò mọ̀ pé ẹni tó bá yá àlòkùn gbèsà? Bísí, èmi lẹ́yìn ìgbà tá a yọ nílé àti mọ̀gbọ́n lórí burúkú yẹn kúrò ń bẹ̀. Ìwọ fún ara ẹ wá fẹ́ placement ọ̀ mi èmi lékele. Èmi kú tó ń pọ̀yọ̀ gbogbo wá. Fún mi bá sì jẹ. O bọ̀bọ̀ fi yẹn sílẹ̀. Ẹ bá yá àlòkùn tó wọ́n sílẹ̀ bí báyìí mẹ́. Irọ́ wọ́n ọjọ́ nígbà. Kàkà tó kú máa jẹ́ ṣẹṣẹ yìí, àwùjọ wa lórí. Yàrá ìyá ẹ̀ ò sí ní rárá. Èmi lè ké yìí. Àbá mi. Àbá mi. Àṣírí ìjọ̀jọ̀ òkùnjù tí ẹ bá tẹ̀lé. Ẹ máa wá kúrò náà. Ìgbòrò kú báyìí. Ṣé wọ́n jí náà? Mo ti jẹ́ máa jí lò. Ẹ máa wá kúrò náà. Ìwọ lọ́wọ́. Bọ́lá wọn dára. Kakú, ìwádìí fi yé wa wípé ìwọ ni personal servant olórí Ìbírónkẹ́. Bẹ́ẹ̀ ni mi. Nínú ìwádìí wa wọ́n jẹ́ ká mọ̀ wípé ìwọ ni last person tí olórí rí kan tó kidnap mi. Ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ mo fẹ́ tẹ̀lé wọn àmọ́ olórí sọ pé kí n dúró mi jáde lè kọ́rọ̀ sí wọn lẹ́nu gẹ́gẹ́ bí àgbàlagbà ìdí nìyẹn tí mo ṣe dúró. Àwọn ẹni kò dúró. Earlier this morning wọ́n jẹ́ kó yé mi wípé ìwọ àti ìyàwó Aremo aáwọ̀ wà nílé láàrin ẹ̀yin méjèèjì to the extent that ó fọ́ ẹ létí ìdí wá nìyẹn tó jẹ́ pé ó wá lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn kidnappers kó wá kidnap olórí àbí bẹ́ẹ̀ kọ́. Ìjọba ọ̀pọ̀lọpọ̀ máa tọrọ sí ilé dúró ìmọ̀kọ́ tí mo sọ kí ló kọ́ ni kí ló rí ṣe fún mi tí mo fẹ́ pàdé àpòpọ̀ pẹ̀lú èèyàn kó pé kọ́ mi wọ́n mi ìmọ̀ kọ́kọ́ pẹ̀. Ó mọ̀ kọ́kọ́ pẹ̀ it's better for you to start cooperating with us now. Ìwọ mọ̀ kọ́kọ́ pẹ̀lú wa lẹ́yìn pé wọ́n á gbà. Àìrọ̀ ọ̀gẹ́lọ́pọ̀ ẹjọ́ torí tọ́lọ́wọ́ mi ilé ṣe kọ́kọ́ bí ṣe wà yó ẹjọ́ torí tọ́lọ́wọ́ lóòótọ́ ibẹ̀ tí ìyàwó rẹ̀ mọ́ láwọ́ kékeré gbogbo tí mo sọ ẹnu lásán ni kò dénú. Kò dénú àwọn amọ̀bí akóde ni oṣù ti gbọ́. Ẹjọ́ ọ̀gẹ́lọ́pàá kò pé ìgbà mi ìmọ̀ kókó pẹ̀ ìmọ̀ kókó pẹ̀ àkóṣe wọn. Ǹjẹ́ o lè sọ fún mi nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí olórí Ìbírónkẹ́ nǹkan kan tó bá mọ̀ nípa ẹ̀? Ìmọ̀ kókó pa ẹ̀ ìmọ̀ kókó pa ẹ̀. O mọ̀ kankan pa ẹ̀. Báwo ni Aremo ṣe jẹ́ sí? Ọ̀gá mi lára. Ọ̀gá ẹ̀ gbogbo wa la mọ̀ pé ọ̀gá ẹ̀ ni wọ́n ṣùgbọ́n kí ló wà láàrin wa àti Aremo? Èmi ní special meal ní palace tí mo máa ń gbé oúnjẹ lọ sínú yàrá fún Aremo. And? Èmi mo máa tún bá wọn tún un ṣe. And? Gbogbo aṣọ Aremo tó bá dọ̀tí èmi máa gbà. Nǹkan tí mo ní nǹkan ní èrò bèbí mo ní ní pé kí ló wà láàrin ìwà àti wọn àti nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sí obìnrin kó tó di pé Aremo travel lọ sí ìlú òyìnbó. Kò sí nǹkan kan.
tí o fi ṣẹ́ oyún mẹ́ta fún kó tó travel. Nǹkan ṣe mí. Àtọ̀rọ̀ nǹkan ṣe mí láàrin. Ni mo wá fi bí ẹ nígbà tó yẹ pàrọ̀ mọ́ travel ó promise ẹ pé òun máa fẹ́ kó tó travel ó wá lọ sí ìlú òyìnbó wá ń padà wá máa kàtà wọn ní àkátà ìrìn ní wá fẹ́fẹ́ instead of kó fi fẹ́ wọ àbí inú wá gbé ìdí nìyẹn tó fi wá lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn tó kidnap olórí àbí. Mi mo kọ́kọ́ pẹ́ o mi mo kọ́kọ́ pẹ́ ẹ̀jẹ̀ ṣàánú mi mi mo kọ́kọ́ pẹ́ ẹ jẹ́ kí sùpọ̀ fún yín ṣe rí Àrẹ̀mọ fìyà jẹ mí ni ìgbà tí mi àtàrẹ̀mọ tájọ ń bọ́lọ́fẹ́ wá gbọ́ kárẹ̀mọ tó travel Àrẹ̀mọ sọ oríṣiríṣi nǹkan fún mi Àrẹ̀mọ sọ wípé táwọn bá dé àwọn máa fẹ́ fi oríṣiríṣi nǹkan náà sọ fún mi àwọn Àrẹ̀mọ fìyà jẹ mí. Too far. Lórí pé kí ni o ti kidnap ìyá ẹ̀ màmí o ti kidnap olórí o ti fi punish ẹ̀. Àmọ́ ọmọ kọ́kọ́ pẹ́ ẹ̀jẹ̀ ṣàánú mi bí mo kọ́kọ́ nípa ẹ̀ bí mo kọ́kọ́ pẹ́ ẹ̀. Ẹni ní kò tó kí n má kúrọ́ mo rò wípé Àrẹ̀mọ fìyà jẹ mí àmọ́ mi ò lè ṣerú kan bẹ́yẹ̀ mi tí mi ò lè pẹ́ ṣíṣí ẹ̀ lọ. Wọ́n ló sọ fáwọn èèyàn ní káwáṣí wípé Àrẹ̀mọ máa sọ pé kí lè ní tó ṣú. Àyẹ̀kọ́ dẹ̀ tí ẹkún ẹkún tí wàá pọ̀ jù kò dá èyí tó ṣe yóò dáa. Kí ló kọ sọ bí tí ìyá ẹ̀ wà fún mi? Ẹ̀jọ̀ ẹnu ló kó bá mi ò mọ̀ ọmọ mo kàn sọ̀rọ̀ ni mo kàn jábọ̀ ni mi ò ní ìgbọ̀ngàn ìwọ̀n. Mo gbé ẹ̀jẹ̀ bí àwọn gbé lọ́rọ̀ kí ni màá ṣe ayé ẹ̀jẹ̀. Ìmọ̀ ọmọ wẹ̀ ìyá bá jẹ̀rù. Ṣó ti wá rí ìyá rẹ̀ mọ́ báyìí? Kò tí ì rí wọn o. Wọ́n ò tí ì rí ìyá rẹ̀ mọ́. Ó ti wá sùn báyìí. Àrẹ̀mọ kọ́. Tí ẹ dúró, àwọn tó kù wà tó kó lọ ńkọ́. Báwo máa kó wọn dé? Wọ́lọ́ ìjà wa dáhùn báyìí. Ǹjẹ́ mo kó tó bá rí ìyá rẹ̀ mọ́? Àrẹ̀mọ náà máa kú láago 2 lóru. Ibi tó ìròngàn tí wọ́n ń bà mí ni. Ibẹ̀ ń gbóngbó ẹ̀rù tí ń bà mí wípé tí òun wá fi lè rí ìyá rẹ̀ mọ́ báyìí ẹ̀kọ́ ti bàjẹ́. Àmọ́ èmi máa sá lọ ni o. Ọ̀ṣun máa ṣe nìyẹn o, èmi máa sá kúrò ní bíi ti bá o. Èmi máa sá lọ ni ìgbà tó ti rí ìyá rẹ̀ mọ́. Àrẹ̀mọ dẹ̀ máa kú láago 2 lóru tó bá ti rí. A ti kó wa sínú wàhálà nìyẹn. Ó dà kò burú tó bá ní mo máa sá lọ ní tiẹ̀ ṣùgbọ́n èmi máa dúró. Wàhálà táwọn tó kú wò tí ìbọnú ẹ̀ yìí mi ni wàá dúró sínú ẹ̀ o. Èmi máa sá lọ ni o. Ó dẹ̀ wọ́n pé mi níyàá mo ní bàbá mi níyàn kankan. Ní bàbá mi níyàn kankan. Èwo ni wọ́n máa ṣe báyìí? Ṣó ti wá rí ìyá rẹ̀ mọ́ báyìí? Kò tí ì rí wọn o. Wọ́n ò tí ì rí ìyá rẹ̀ mọ́. Ó ti wá sùn báyìí. Àrẹ̀mọ kọ́. Èdè ẹ bá mi mú fólùm kìíní wá lè dé
pariwo gan. Màmá kì í mú wálẹ̀ mi rò pé mọ̀ tún mọ ijó tí mò ń jó ẹ mọ̀ ọdún tí mo ṣe ń jó àgbẹ̀ màmá mi pé owó gọbọi tí mo gbà lórí iṣẹ́ kékeré tí mò ń ṣe ó jẹ́ kí n máa jó kí n máa yọ gbogbo la máa ń gbàdúrà pé tá a bá ti ṣiṣẹ́ kékeré ká ṣe kí ni kàwá tó owó ńlá ni mo gbà lórí iṣẹ́ tí mò ń ṣe gbà díẹ̀. Iṣẹ́ kékeré iṣẹ́ kékeré kọ́ iṣẹ́ kékeré ni wọ́n pè iṣẹ́ kékeré kọ́ níṣẹ́ yìí odindi èèyàn méjì ló máa kú ní dédé aago méjìlá tẹ́ ẹ̀ bá mí sílẹ̀ bíbá yìí ẹjọ́ iṣẹ́ kékeré kọ́ ló ń gbé fún yín ẹjọ́. ẹ wò màmá ẹ gbà lóko tíríkì ní wọ́n tẹ̀sán ẹ̀bùn jẹ àwọn ọmọ ẹ máa ń lò nínú mọ́ jẹ́ ẹ máa pòwé lówè fún mi ẹ kò jẹ mí mọ́ màmá ẹni tó gbé ṣẹ́fù wá jẹ́ kó yọ ẹ pé òun ẹ̀mí èèyàn dání ó ń jẹ́ kó yọ ẹ pé blood kékeré báyìí kò lè kán sílẹ̀ na so and from the look of things ó wà glẹ́rì fún òótọ́ ọ̀rọ̀ ló ń sọ kò sí ọmọ ẹ̀. òótọ́ kọ́. òótọ́ ló sọ ọ̀ma. òótọ́ ló sọ fún ẹ. òótọ́ ló sọ. kò tó máa ń ṣe wípé ordinary person ló máa kú àrẹ̀mọ ọba adéwùnmí àtìyàwó ẹ̀ ọmọwùnmí náà máa kú ní déédéé aago méjìlá òru èmi lóru táàbù méjìlá bá lù pẹ́rẹ́ tí mi ò bá délé lọ ṣètò fún wọn máa kú kí wà nínú gbélé ayé ṣe ṣàánú mi torí ọlọ́ka aago méjìlá òru tó mú ṣàánú mi torí ọlọ́run. nígbà tí oòrùn bá ṣe jáde òun là ń ṣe fún yín bí wọ́n ṣe ń ṣe ń gbà wáṣẹ náà nù. ẹ wá gbọ́ gbogbo ìtókù tó yẹ kí wọ́n ṣe lọ́ṣẹ fún yín inú láago méjìlá òru ẹ̀yìn olórí yàrá yòókù tí ó dọwọ́ rẹ o bá a ṣe sọ fún ọ bẹ́ẹ̀ ni kò ṣe ṣe o ẹ má jẹ́ ká aago méjìlá ó kọjá ìṣẹ́jú kan o ó ṣe kókó ẹ fura yín ẹ fura dáadáa ẹ má ṣàṣùpìyẹ ẹ má ṣàṣùpìyẹ ó léwu o. láti kékeré ní àwọn òbí mi ti kú ìjìyà títí tí mo fi dàgbà ní èmi tẹ̀ wọ́n mi mọ ìdùnnú kékeré báyìí látàárọ̀ dalẹ́ rí. Now, this is a very big opportunity for me to make good money. Lára wájú mama mo ní ẹnì kankan lẹ́yìn mi má ti bá ọtí ní mo ṣiṣẹ́ tí ọtí tí tó bá fún mi lè kọ́ ní tó lè ṣe ní ayé bọ́ at the same time lórí títorí owó kí n sọ pé kí Àrẹ̀mọ ìlú mi kó kú mi ò lè ti torí owó kí n jẹ́ kí irun bàjẹ́ lórí mi. Lọ́nà sọ bẹ́ẹ̀ mọ́. Tí ẹ bá fún mi ní owó tí ẹ bá fún mi ní £1 máa mú yín dé palace máa tẹ̀lé yín dé ààfin. àbí àwọn ní fẹ́ kẹ́ rí mi gẹ́gẹ́ bí ọmọ yín kẹ́ ṣe. Kẹrù ló jẹ́ pé anybody ló fìyà jẹ mí lórí nǹkan tí mo ṣe tó yẹ pé
owó kankan ò ní kàn mí lórí nǹkan tí mo ṣe ètò ìṣàánú mi. There is no problem at all. Ìyà kankan kò ní jẹ́. Èèyàn àpáàpá máa ń make sure pé ìràwọ̀ ẹ̀ ní agbára Ọlọ́run. Bí wọn náà ṣe wà ìwọ́n ti dán mọ́ bá wọ́n pọ̀ ní problem sórí gbogbo ibi tó bá fẹ́ kàwé dé, gbogbo ibi tó bá fẹ́ lọ́ládé, gbogbo ibi tó bá fẹ́ jẹ́yàn dé, ìwọ fi gbogbo yẹn fi dá èmi. Àárín èmi àti ẹ ló máa wà. Èmi mọ bí mo ṣe máa ṣe tí mo á ní kọ́ bá mi ṣe ọ̀rọ̀ ẹ tí ò ní sí gbogbo wàhálà tàbí dáhùn. Ọba kọ́lé sílùú òyìnbó pọ̀ ṣé bí wọn ló mọ pé bẹ́ẹ̀ náà làrẹ̀ mọ́ wà fún gbogbo wálé láti wá ìjọba. Ilé tó máa gbé kọ́ ni problem tó bá lè gbé mi wà máa lọ sókè ọ̀hún. Akágún méjìlá tó dùn mí. Akágún méjìlá wá oṣù ṣe bàbá mi. Yàtọ̀ wá lórí ṣe
ọ̀rẹ́ mi fàtàsí ọ̀rẹ́ mi fàtàsí wá wọkọ̀ ẹ tẹ̀rọ pé kò lè pàgọ́ mo ti torí wá wọkọ̀ mi múmú ní wọkọ̀ ọ̀rẹ́ mi múmú ní. ìwọ ló gbọ́kọ̀ ìwá. ẹ̀rọ bá bá kí múmú ní wọkọ̀ ọkọ̀ ni táyà mẹ́rin mọ̀ lóní táyà mẹ́rin mọ̀ lóní táyà rẹ̀ géèjì bá ìjẹ̀bú táyà àtọ́bà rẹ̀ ṣé lórí àwọn fíárì náà. wo múmú ní mọ̀ wulẹ̀ parọ́ fún mi mọ̀ pé ó lè rọkọ̀ àwa tá à ń ṣiṣẹ́ ń bí gan bí àkúra gan àti ìrówó ra kẹ̀kẹ́ débi ọkọ̀ níbo ló ti rówó ọkọ̀. ọ̀rẹ́ mi báwo ló ṣe sọ bí aró ní pin báyìí ókè ó ti rò ní pípẹ́ ilé ọkọ̀ láyé mi ókè ọ̀rẹ́ mi ló jẹ́ ìṣàlẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ fún ṣé ó ń bọ bàbá ẹ̀gbọ́n bàbá mi bàbá tíṣà. ládábúlé bàbá tíṣà ṣàláìsí. bàbá padà kú kọ́lọ̀ fún ọ̀kẹ́ bàbá bàbá pè mí o bàbá òbí mọ kọ́ṣẹ́ láyé báyìí bàbá ní àwọn òpògùn fún mi gẹ́gẹ́ bí ọmọ kọ́ṣẹ́ tó wà láyé fún bàbá èmi nìkan náà ni kèsè yẹ̀rẹ̀ igi nígbà tó máa pògùn ọpinọ́ tó yìí fún mi ṣé wá gbọ́ ọ̀rẹ́ mi ó ní ó pé kí ló pa bàbá tíṣà kí ló pa bàbá ọkọ̀ yẹn náà ní ọkọ̀ ló pa bàbá ọkọ̀ náà ló ti jogún tí bàbá bá fagí àyè báyìí tó ń fà láyè bàbá wọlé lọ sùn ní bàbá ṣì gbàgbé dájú ilé ọ̀run gbogbo àná ìwé òní òní táyì mi ni bó táyì bó táyì náà bó táyì ọ̀rẹ́ mi bó nítorí o ṣé wáyé nígbà tó wá gbogbo ẹ̀ tó wá pín mi lógún wọ́n ní kí n máa gbọ́kọ̀ ìlọ àti ọkọ̀ àti gbogbo aṣọ bàbá tíṣà padà ebi lọ́jọ́ ogún rẹ̀ pé mi kan ṣo ọgbọ́n ti sọ́yìn ọ̀rẹ́ mi wà mọ́kàn tó ṣẹlẹ̀ sọ́yìn pàṣẹ wà sí ó wọ̀ nù ṣọ́ọ̀bù rẹ̀ ó wà mú ẹ̀mí àti àwọn àgbo inú ọkọ̀ yìí àwọn àkọ́ sí gbòòrò ayé ọpọ́ sí ayé ọpọ́ sí ayé ọpọ́ sí ayé gidi ní ọpọ́ ayé ọpọ́ sí ayé oníkọ́ sí ayé gidi ní nígbà tá àti ìjà ayé ti bí sọ́ka tó lọ jẹ́ ayé oníkọ́ sí ayé kọ́ńtẹ́sì nù. ìwòwò ọ̀rẹ́ mi. ìrò pé ń tẹ̀lé ọ lọ torí mo gbaṣẹ́ kan ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ gbogbo àwọn tó wà ní ọkọ̀ ogun ni wọ́n gbogbo wọn ló sì kú ìyàdúrà mi nígbà èmi ní sì kàn kó sí gbogbo wọn so torí ìdí èyí ìní lè tẹ̀lé ọ lọ. sórí wọn bá bọ́ sí ṣọ́ọ̀bù rẹ bó ọkọ̀ pọ́ sí ọgbọ̀n bó o kogún á wà padà sínú mọ́tò yìí á jọ ìgbà yóò pọ́ sí lẹ́rìí. ṣé ọkọ̀ yìí a lè fi kókó sí náà. wọ́n ọ̀rọ̀ ni nìṣó ọ̀rọ̀ mi ọkọ̀. mo páàkì ọkọ̀ mi sílẹ̀ mo gbọ́ pọ̀ sí mi àgbà pé mo mú bàtà ìyìn la gbà ọ lẹ́yìn ìyìn ẹ̀gbọ́n páàkì ní sì dùn báyìí báwo bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọkọ̀ ìgbà ẹ panu wo ṣé ọkọ̀ rẹ ń jẹyọjú rẹ kó má jẹ yín òní ọjà àríyá àárọ̀kọ̀ rẹ bọ́ọ̀lù rẹ mo kọkọ ní láì mo bá kọkọ níyìn ibi tó gbèsè rè mo ti lọ́hùn pẹ́ èmi sì jáde mo ti dúró ọkọ̀ fábíjà ni ó pọ̀ sí. ọ̀ lè gbọ́kọ̀ ládùúgbò yìí wọ́n ń jáde ládùúgbò yìí. ẹ gbọ́ bàrádù tó yẹ tó mọ̀ pé ní ọmọ ọ̀nà ọkọ̀ bàbá dáńgọ́kọ̀ ládùúgbò yìí ó ní bàbá tíṣà. ọ̀ lè jókòó bàbá tíṣà tó sórí rẹ̀ ó di dandan. dáńgọ́kọ̀ ọkọ̀ bàbá tíṣà ni èmi ọ̀rẹ́ gbé. ọ̀rẹ́ mi ó wọ̀kọ̀ mi. ọkọ̀ rẹ̀ mo ní ọ̀sẹ̀ sí ọkọ̀ mi. ọkọ̀ ogun bàbá tíṣà àbọ̀dọ̀ bàbá ọ̀rì. ní ìṣẹ̀ṣẹ̀ sùúrù lẹ́mbọ̀ ọgbà mi. dáńgọ́kọ̀ ẹ wo ẹni bá gbọ́kọ̀ yóò rẹ̀ mi jẹ́ orí yìí kù sí o. ọkọ̀ mi ọ̀rọ̀ kọ̀ rẹ̀ ọ̀sẹ̀ sùúrù bàbá tíṣà ọ̀rẹ́ mi ó sì mẹ́rin ní ogun mo fẹ́ kàn fọkọ́kú
Odogun lẹ́kọ̀ọ́. Odogun lẹ́kọ̀ọ́. Ọ̀wọ́ yóò kú sí ní. Àwọn kú sí ní. Àmọ́ ọ̀gbọ̀n ọ̀nà ẹ̀gbọ́n pa àròkọ rẹ̀. Nígbà tó yé mi kọjá. Nígbà tó yé mi kọjá. Ìwà súnlẹ̀ jẹ́ wà ní súnlẹ̀. Ọgbọ̀n bàbá tíṣà. Ọgbọ̀n bàbá tíṣà. Ẹni bá gbọ́dọ̀ yóò ní pa. Ṣé ní aago yẹn fi. Báwo mo ti ń bọ̀. Bọ́lá àdúgbò ṣé wàá lórí bẹ̀rẹ̀ wá fi bọ̀ fọ́ orí ẹ̀ sí. Òun lè lè. Kọjú ọ̀sán. Kọjú ọ̀sán bàbá mi. máa lọ àfihàn lẹ́nà. ó jẹ́ bóyá jẹ́ ni o. ó jẹ́ ni o ká o máa lọ. ọmọ ẹ jọ máa lọ. àṣírí ìṣòrí ibi tá a gbé àkóbá ti bẹ̀rẹ̀. èmi gan apara lẹ́yìn yìí dáadé. ẹ ṣáà ti dé palace tó máa para lẹ́yìn yìí. mi ò tí ó sì jì sí bíbá yìí. ọmọ ẹ ṣáà mọ̀nà dé palace. mo mọ̀nà ṣe bí straight road ni. mi ò ní lè dárìn. èmi náà ò ní lè tẹ̀lé yín. ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tán ó ẹ wá wo pín Ẹlẹ́dùà ó abẹ́wò ráyé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kan bá bí Ẹlẹ́dùà gbà àwọn òkú lè mọ́ bí ìfẹ́ ò yí padà lọ́kàn mi. ẹ̀dá tó fi fàyè bí ọ̀ àjẹgbà ènìyàn
tí mo ti pàdé ọmọ mi mo ti gbé tó ṣe fẹ́. tó bá jẹ́ kó wọ́n ṣe ìgbéyàwó lọ́rùn báwo ni kí mi ti tó fẹ́ rí bẹ́ẹ̀. mo ti ní kí wọ́n ṣe bá ní àǹfààní àti tún padà wá sínú ayé yìí. sẹ́ni méjì tó wù mí láti fẹ́ ju ìwọ lọ. ìpín pẹ̀lú bí a ṣe kú lọ tún lè nífẹ̀ẹ́ mi lọ. mo ra Aremo tó kò mọ̀ pé ẹkú ikọ́ ìtọ́jọ́ kọ́ ni mo sún ọ́ ẹkú kò máa fi ẹ́ sílẹ̀ òun ni mo sún. ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀ ẹgbà ayẹ̀wò ẹ̀wọ̀n sábà bí ẹ̀dá ti rí ènìyàn wojú ẹ̀dá lóde ẹni pàtẹ ọjà ọ̀tá o ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná orí òye akúnlẹ̀yàn dànù ọ̀kadà ara ọ̀gá kò kọrùn. ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tọ́ ó ẹ wá wo pín Ẹlẹ́dùà o àbẹ̀wò ráyé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kan gbá bí Ẹlẹ́dùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi payé ìpín o àjẹgbà ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tọ́ ó ẹ wá wo pín Ẹlẹ́dùà o àbẹ̀wò ráyé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kan gbá bí Ẹlẹ́dùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi payé ìpín o àjẹgbà. sí nǹkan tí wọ́n pè ní àdúró ti ju tẹ́lẹ̀ níbi ìgbésẹ̀ náà. èmi fara mi ò yan kádàrá mi báyà. èmi kí problem ni pé mo fẹ́ jẹun ìjọba tó pé bẹ́ẹ̀ ni bàbá kò tó mọ́ lọ. tradition aago méjìlá a máa bẹ̀rẹ̀ sí lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ lára ikú dé. Bá yẹ ojú agbo yìí wò yàrá night yàrá 11:30 or like 25 minutes to 12. So kí ló kù? Wọ́n ní àárọ̀ lórí àárọ̀ níbodè ayé mi ò ti bàjẹ́ báyìí. Ojú ẹ̀dá lóde ẹni pàtẹ ọjà ọ̀tá o ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná orí òye akúnlẹ̀yàn dànù ọ̀kadà ara ọ̀gá kò kọrùn. Òpin Ẹlẹ́dùà o àbẹ̀wò ráyé ẹ̀dá níta bí Ẹlẹ́dùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi payé ìpín o àjẹgbà ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tọ́ ó.
Èdùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà. ṣé kò sí anything tí àwọn olórí ilé ṣe sí ìwọ̀n tó wà lẹ́yìn this is almost to 12. káwọn olórí bá tiẹ̀ máa ṣe eré tí olórí gbọ́dọ̀ wà láàrin olórí gbọ́dọ̀ wà tó sí. Aremo àsìkò tí lọ ọlọ́run wípé ọlọ́run ṣe lọ́wọ́ bá ọ̀ní ṣọ́rí lọ́wọ́ ìwádìí ọlọ́run wípé tó kọ́ sí ọgbẹ́ ẹlẹ́yìn mo fẹ́ mi ní ìbọ̀rọ̀ yìí jọ máa bá mi tó ló wà ní ìbọ̀rọ̀ yìí jọ ṣàánú mi nítorí ọlọ́run ṣàánú mi máa lọ. ẹni tó wà jọrọ màmá ìwò Janet ṣùgbọ́n Janet ọ̀rẹ́ ìyàwó ọmọ yín òun tó ṣẹ́ fáwa ó dàrọ̀. Janet kó padà wá rí mi láàfin o Janet olùsí àrùkù ọmọ tẹ́lẹ̀ jẹ́ ọmọ. ìdáríjì mi má bínú fún mi ìṣòro lónìí owó tí ó dá èmi àti ìpapọ̀ tó ní pé fún 5 months ni mo fẹ́ kó jẹ́ títí mi. Ètò sẹ̀lẹ̀ sí corporate account wa as usual. Ohun kan tí mi rò ó ṣe má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ó mọ̀ pé mi àti màmá fẹ́ ìjọba sáà. Àwọn ọdẹ mọ̀ pé mi ò ní wà bíbí mi. Jẹ́ kó sẹ̀lẹ̀ sí account sí. Kémi wà nígbà kí wọ́n dé máa bá business lọ. Ìyẹn tó ń kọ́. But that means pé mo ní láti lè because mi ní ní account information mi kò ọ̀rẹ́ mi. Má pẹ́ o, mo kó 12 ọ̀sán la máa ṣègbéyàwó bí a dé. Kí ni mo fẹ́ lọ mú lójú nǹkan yẹn? Mi ò lè pẹ́ ṣé wàá fi wọ̀n nǹkan sí ibi. Títí wọn má pẹ́ o. $5 million. Ṣé mi kọ́ tẹ́kọ̀ọ́ wá ṣe fún mi? Mo fẹ́ kẹ́ bá mi gbéyàn sí kẹ́rẹ̀ dá padà lọ́la. Mo fẹ́ kẹ́ fọwọ́ kan rùn. Jíjẹ mímu ẹ̀ jẹ́ kó jẹ́ rọrùn. Ṣó èmi lẹ́yìn. Mama, ẹ ṣọ́ pé léyìí ò kì í ṣe set up because this is too good to be true. I don't mean kí ni mo sọ. Ẹ̀yin má wọrí kò lè yé yín. Ẹ̀yin kò bá mi gbé pamọ́ síbi kan. Tó bá ti di ọ̀la, ẹ bá mi please ẹ̀. Gbogbo nǹkan tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mu, ẹ bá mi provide ẹ̀ fún. Ẹ má fọwọ́ kan mi fọlọ́. Gbọ́ ọ̀la ẹ bá mi túlẹ̀. Wà ó lè ṣọ́ nǹkan tó ń sọ ẹ̀. $5 million. Wọ́n fẹ́ kó fún wa just fún wọn ni. Ó ṣẹ̀ṣẹ̀ ẹbí méjì báwo la ẹ máa gba owó yẹn sí and gbogbo necessary information tó máa fi ṣiṣẹ́ náà báwo la ra tẹ́lẹ̀. Ìwọ ṣàtìlẹ́ máa fún yín ní àpò ìsìn àti all other information tó wà náà láti explain. Ìyẹn náà lọ bẹ́ẹ̀. ọmọ fàájì ilé yìí tí wọ́n ṣe. Owó yẹn máa tó ayé àgbà. lọ́gà mi ò Bàbẹ́ Màálà ìgboro àwọn sọ $5 million. Janet, so you are the enemy. All right, you are under arrest. Ṣé ìta bá mú náà? Ẹ bá mi sí ọlẹ́ ẹ bá mi kú láti wọlé pátápátá ìtútù wà lọ́sẹ̀ ní ọlọ́run. Àyẹ̀wò tẹ̀lé mi àkúmọ̀ sọ pé ọlọ́run ló wà. Ẹ tẹ̀lé. Ẹni pàtẹ ọjà òta o, ọ̀tọ̀ lẹ́ni wájà wá náà. Orí òyì akúnlẹ̀yàn dànù ọ̀kadà ra ọ̀gá kó kọrùn. Ẹ wò bí ilé ayé ti rí, ẹ wò ó. Ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀, ẹ gbà àyẹ̀wò. Ẹ wo sábà bí ẹ̀dá ti rí, ènìyàn kó kọrùn. Ènìyàn wáyé ẹ̀dá ti rí. Èrò ẹ̀dá gbọ́nà tọ́ o. Ẹ wá wo pín Elédùà o. Àbẹ̀wò ráyé ẹ̀dá níta. Ìrònú ẹ̀dá kan gbá bí Èdùà gbà. A ò kúkú lè gbọ́n bí bàbá. Ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn. Ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà.
ẹ̀dá ti rí. Èrò ẹ̀dá gbọ̀nà tán o. Ẹ wá wo pín Ẹlẹ́dùà o. Abẹ́ òrà ayé ẹ̀dá níta. Ìrònú ẹ̀dá kò bá bí Èdùà gbà. A ò kúkú lè gbọ́n bí bàbá. Ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹ̀dá lọ́rùn. Ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà. Ẹ wò bí ilé ayé ti rí. Ẹ wò ó. Ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀. Ẹ gbà yẹ̀ wò. Ẹ wo sábàbí ẹ̀dá ti rí. Ènìyàn wojú ẹ̀dá lóde. Ẹni pàtẹ ọjà ọ̀tá o. Ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná. Orí òyì akúnlẹ̀yàn dànù ọ̀kadàrà ọ̀gá kó kọrùn. Ẹ wò bí ilé ayé ti rí. Ẹ wò ó. Ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀. Ẹ gbà yẹ̀ wò. Ẹ wo sábàbí ẹ̀dá ti rí. Ènìyàn wojú ẹ̀dá lóde. Ẹni pàtẹ ọjà ọ̀tá o. Ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná. Orí òyì akúnlẹ̀yàn dànù ọ̀kadàrà ọ̀gá kó kọrùn. Ènìyàn wáyé ẹ̀dá ti rí. Èrò ẹ̀dá gbọ̀nà tán o. Ẹ wá wo pín Ẹlẹ́dùà o. Abẹ́ òrà